Ẹ káàbọ̀ sí orí ìkànnì Olúlu tí wà lẹ́nu ẹ̀kọ́ àṣírí oríṣiríṣi tí wọ́n táwa ṣe ń ṣe ní pẹ́ẹ́lí tí àwa kò bá rí àwa kì í sọ ìdábọ̀ wá síbi láti wá sọ. A jẹ́ pé a ti ṣèwádìí tó dáa lórí ẹ̀ ká tó máa sọ owó tó wá jẹ́ pé àfikún ní ìgbà àwọn ilé ẹ̀kẹ́ kọ́mẹ̀tì subscribe pé ṣe àwọn fídíò láti wá rí. Wọ́n fi àkóso jẹ́ ká tu òkú abẹ́. Lórí ọ̀rọ̀ Fola Tinubu, thank you so much. Mo appreciate the way tó ṣe handle. Ṣé gẹ́gẹ́ bí mo ṣe ṣètò lánàá mo ní Dorcas ò bínú. Kò sí nǹkan tó bad ní pé kéèyàn sọ èròǹgbà ọkàn ẹ̀. A dẹ̀ máa ń rí nǹkan from different perspective. Ṣé understand? So inú mi dùn bó ṣe jáde tó sọ̀rọ̀. Inú mi dùn torí kó tó di pé ó jáde mo ti rí àwọn ọ̀kan àwọn èèyàn oríṣiríṣi ìdìwé tí wọ́n ṣe ń jáde tí wọ́n ti ń ṣe show mo wá rò pé lórí kíni. Ọ̀rẹ́ mi Fọláṣadé Búsàrí, God bless you my sister. Mo ní ibo là ń lọ táàrọ̀ kọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn èèyàn ti fẹ́ tọwọ́ bọ̀ àwọn èèyàn ti wá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí ẹlòmíì gan tó bá pè wọlé sórí òtò tó bá dẹ̀ sọ̀rọ̀ bá ẹ̀rọ àti ìgbà yẹn bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ràn Fọlá Tinubu ẹni tí ò bá bẹ̀rù social media táwa yìí ó ṣeé ṣe kó mọ́ bẹ̀rù Ọlọ́run torí pé ìbẹ̀rù Ọlọ́run nípìnlẹ̀ṣẹ̀ ọgbọ́n ibi tí ọgbọ́n yẹn ti pinlẹ̀ṣẹ̀ lélẹ̀ Ọlọ́run tó o bá ṣọ́ra rẹ lórí social media yìí wàhálà ẹni náà lè mọ́ wọ̀jọ̀bọ̀ ọ̀run kó wọná torí tó o bá wọ̀jọ̀bọ̀ ọ̀run orí social media yìí láti mọ̀. Àwọn èèyàn ti mọ́mí ọládùn ní ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n ti ganu sí lóríṣiríṣi ẹ̀rù tí wọ́n bà mí pé ṣé ọ̀rọ̀ yìí bọ̀ mí òní mo tó mọ̀ pọ̀ ọ̀rọ̀ àmọ́ fògànà ọ̀rọ̀ ti fògànà ọ̀rọ̀ ti ń bẹ́ kiri mo ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá alálùbáríkà àwọn èèyàn ti send message sí mi lórí WhatsApp mi pé ìyá alájẹ ẹjọ ìyá alájẹ ẹjọ ẹ bá wa mo ní kò lè tó báyẹn mo lè máa ń sọ fún yín kí ni lẹ́yìn ètò tí mo ṣe lánàá mi ò ṣé àná ni àbíjọ mi ò bá Dorcas sọ̀rọ̀ àlọ́rọ̀ mẹ́ta ni mo ń sọ sẹ́ ọ̀rọ̀ ṣe ní dẹ̀ fẹ́ sọ ju ọ̀rọ̀ mẹ́ta lọ ló jẹ́ tètè jáde síta ṣé ẹ bá fi Dorcas ẹjẹ́ ìjà yín sí. Mommy, good afternoon ma wọ́n pé àárọ̀ ni good morning ma ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yes ma tí o bá sọ yes ma okay ma àbí kó sọ pé mo ti gbọ́ ma ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta thank you ma ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin good night mo dábọ̀ ma ẹ ṣé ó tán kì í sọ lọ́rọ̀ púpọ̀ bọ̀ mo gbọ́dọ̀ appreciate tí èèyàn bá ṣe nǹkan dáadáa yíníyíní kẹ́ni ṣèmi àdúpẹ́ mo like bó ṣe handle thank you and God bless you. Mo rí show àlùjọ lánàá àlùjọ God bless you so much thank you so much mo rí i pé ìwọ náà bá mi handle case there with care tó nínú point ọ̀rọ̀ kan tó mú dání tí mo mú dání lánàá wà láìpẹ́ mo rí point yẹn mú dání mo mú ọ̀rọ̀ yẹn dání mo yẹ owó dáadáa torí pé mo rí púpọ̀ tó wà lẹ́yìn kéèyàn máa tètè a stitch in time saves 9 tó bá ti correct èèyàn kéèyàn tètè máa gbọ́ correction ó máa ń dá púpọ̀ tó bá pàkíyèsí èèyàn sí nǹkan èmi kan rẹ̀kọ̀ mú dání lọ kọ́rọ̀ wọn máa bùnmi ránkì lọ́jọ́ iwájú inú mi dùn gan gbàlejò God bless you èmi náà rí tèmi nínú àgbówó àbóyè sọ̀rọ̀ kó lè ṣàlàyé ẹ̀ tó tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ èmi náà máa rí tèmi dìmú mo rí tèmi dìmú nínú àwọn ọ̀rọ̀ tó sọ nìkan mo sọ pé tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ lórí ìkànnì kíkàn ṣe pé ká máa gbọ́ èyí tó bá lè kọ́gùn sọ́dọ̀ tiwa kéèyàn náà mú dání ká máa wà appreciative ká má borí Ọlọ́run mọ́ra ó ní tí wọ́n ṣe fún ìwọ náà lè dọ̀la ó lè fojú olórí kúngi èmi náà wà yes èmi náà wà lórí pé kémi náà máa wà lórí pọ́ǹtì ẹ̀ rí pé gbà tí mo máa sọ̀rọ̀ mú ìdí lọ́jọ́ kìíní èmi náà dúró lórí pé mo fojú olórí kúngi
mo appreciate mo dẹ̀ mọ̀ pé àlàyé tó ṣe níbẹ̀ yẹn Fọlá Tinubu ti sọ kì í ṣọmọdé òun náà máa mú ti ìgbà ní wà láì ó máa mú ti ìtẹ́lẹ̀ èmi tí mi ò ṣe pọ̀rọ̀ mi tẹ́ni ọ̀rọ̀ kankan mo mú tèmi dání nínú ẹ̀. Thank you so much. Mo dẹ̀ rí pé o tún bá bẹ̀bẹ̀ náà o tún bá fi gbogbo ẹ̀mí sí o ṣé God bless you àlejò wọn náà jẹ́ ká máa rí i pé láàrin a ò ní sọ máàjò níra wa pé lórí ìkànnì wọn. Mo níṣò tí màá mi ṣe màmá aláṣàbí ọmọ ẹ sábọ̀d aláṣàbí ẹ ṣé mà àgbáyé àkókò dalẹ̀ lágbára náà ẹ ò ní mọ sàárè òun ẹ ò ní fojú sunkún àwọn ọmọ yín àtàwa tẹ́ ẹ pọ̀ àtàwa tẹ́ ẹ rírí àtàwa tẹ́ ẹ mọ iye tó sú wá ṣùgbọ́n tẹ́ ẹ dà wá mú wọn tọ́ àwa náà ò ní san kó mọ yín lójú ẹ ṣé màámi mo ní kàn gbọ́ gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe ó sọ pé wọ́n bí ní díẹ̀ àròkàndẹ́ ní màámi aláṣàbí dákun nítorí tọ́lọ́ ẹ̀yin àgbàlagbà lẹ́bọ̀ ẹni tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí ẹni ká tó fi tòsí ẹni ká fi fà mọ́ra màámi aláṣàbí mi ò tó ní pé òun ẹ̀ jọ́ lórí tọ́lọ́ ọba mi fà Fọlá mọ́ra. Aláṣàbí ẹ má ní mo bá yín nílé mo pè yín lórúkọ mi ò tó yín pè lórúkọ màámi Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ẹ jọ̀ọ́ èmi mọ̀ pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ àròkàn náà ni ẹ̀yin àgbàlagbà sọ pé ó máa ń fẹ́ kún àsùndákẹ́wà àròkàn ló máa ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ débi pé ha ṣùgbọ́n mo bẹ̀ yín nítorí tọ́lọ́ màámi mi déwì tó wojú yín ẹ jọ̀ọ́ ẹ bá mi fà Fọlá mọ́ra ọmọ tẹ́ ẹ pọ̀n ní Fọlá tí dọ́kàsì lẹ máa rò màámi ẹ ṣe mà ẹ bá mi fà mọ́ra ọ̀tá ò ní yọ̀ wá ọ̀tá ò ní yọ̀ yín láṣẹ Ọlọ́run ayé ò ní ṣẹnu ṣù ti sọ̀rọ̀ yìí tí ń bẹ́lẹ̀ yìí ayé ò ní sọ pé ṣèbó tán kò sì tán kò ní tán fún yín màmá ẹ dákun àti dọ́kàsì àti Fọlá àti gbogbo wa lórí ìkànnì yìí ẹ̀yin nìyá wa ẹ dákun nítorí tọ́lọ́ abẹ́ ọmọ tòótọ́ màmá ẹ sábọ̀d ẹ̀jọ́ nígbà tí mo wo ṣòro ládùúgbò mi ò lè dúró wò mi ò wo 2 minutes bẹ́ẹ̀ mo já kúrò bẹ́ẹ̀ ni ọkọ̀ mi ṣe gbìgbìgbìgbì màá mi ti bínú tán ṣùgbọ́n nígbà tẹ́mi náà wò dáadáa pé kò sẹ́ni tó máa rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà àfẹ́ tí ò bá máa ṣàbòsí inú òbí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá wa fọwọ́ ẹ̀jẹ̀bọ̀ rẹ̀ mo dákun màmá náà máa fẹ́ mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ bá mi dáríjì Fọlá mà bá mi fà mọ́ra ọmọ yìí ni ìní jábọ̀ ewé àwa táàdì èso ọmọ yìí nù gbogbo wa àwọn ọmọ ń jẹ́lọ́ọ̀sì ni bá a ṣe ń jẹ́lọ́ọ̀sì là ń jẹ sódà kọ́lọ́wọ́ ṣàánú wa agbára Ọlọ́run àjẹkẹ́fẹ́ fún ọmọ àmì ní tèmi wá ṣe níta nìyẹn pé màámi abí ọmọ tòótọ́ ẹ bá mi fọwọ́ wọlé Dorcas abí ọmọ tòótọ́ ṣé ni mo sọ kíní kan lórí ètò mi lánàá lórí ṣé ní Dorcas ilé Fọlá ilé tí Dorcas fi ọwọ́ ara ẹ̀ kọ́ ni onífọwọ́ ara ẹ̀ wo I know ẹ̀dẹ̀ gbọ́ṣọ́ tó ṣe ẹni tó bí òdì ní bí ìyàwó jẹ́ fún ọjọ́ orí ẹ jẹ́ ká gbọ́jọ́ orí tì ilé tó fọwọ́ ara ẹ̀ kọ́ ni onífọwọ́ ara ẹ̀ wo kò sí nǹkan tó bàjẹ́ pé kẹ́ ẹ sọ nǹkan ẹ̀yìn tó wà ní ọkọ̀ mi kí n sọ. Àǹtò Fọlá kò ṣe Ọlọ́run apẹ̀lẹ́ ṣó o rí àwọn tó ní kó o jáde kó o ṣe báyìí níwájú ilé àwọn tó sún ẹ tó kọ́lé fún ẹni ilé òde kí gbọ́dọ̀ gágágá kò ní gajú nílò lọ kò sí bá alágbàro ṣe lè lóun fọ́ǹbù tó ṣe gbajúmọ̀ tó ẹni bá gbóko fún náà ṣe lè dá ẹ àwọn tó bá ẹ kọ́lé náà àwọn náà fẹ́ máa rí ẹ pé kò mọ ìṣàkọ́ńbẹ̀ àwọn orin kan wà kò ṣeé fi hàn Ọlọ́run ní ṣe orin tí ò ṣeé fi hàn máa ráyè kò ní ṣe fún wa irú kí ṣe ẹ̀yìn aláìka ló yẹ kó ti sí ọbẹ̀ alásèpọ̀ fún wa torí àwọn kí ṣe nìkan wà kò yẹ sọ ọbẹ̀ alásèpọ̀ kò ṣe sọ ọbẹ̀ ẹ̀gúsí tó yí máta kí inú ẹ ti dùn kó tá a sọ yẹn pé nítorí ìwà appreciative ni Yorùbá fi máa sọ pé
bàbá ti ṣèyàn lóore lánàá tó bá tún wá dúpẹ́ àná yóò tún rí mi gbà, tó dúpẹ́ òní yóò tún rí mi gbà. Bàbá ṣe ní lóore tí ò bá dúpẹ́ onídàájọ́ ọlọ́ṣà tó kó mi lẹ́rù lẹ́nu. Nínú kó o fẹ̀ ní ìmoore rẹ̀ òun ní káyé rí ẹ. Ó dàbí pé ọkọ àti ìyàwó kọ́kọ́ wá jáde kó lọ sọ́jà kó wá rí aṣọ tó dáa kó wá rà fún ìyàwó ẹ̀, kíyàwó wá mú aṣọ yẹn kó wá kó pamọ́ sínú ilé kó má wọ̀. Ẹjọ́ nítorí ìtọ́ náà ṣé inú ọkọ yẹn máa dùn? Ṣọ́gbẹ́ ọkọ yẹn tó bá tún lọ sóde lọ́jọ́ mi, ẹjọ́ nítorí Ọlọ́run tó bá tún ní ara aṣọ yìí aṣọ máa fìtì madam kí ló máa sọ? Ó máa ní kí ni? Wo á rò ó mú ọkọ ẹ̀ pé ìtòun rà sílé àná ìyàwó òun kò wọ́ kò ní rà méjì. Ṣé ẹ gbà? Ọ̀nà ló gbé wọ̀ fi yangàn ìwọ ló ní nǹkan fi ṣakọ̀ oore nínú kéèyàn wálé ayé. Ṣé orí ó rọrùn láti délé ayé láti kó wálé ayé kó lọ́kọ? Ó rọrùn láti wálé ayé nínú níyàwó. Ó rọrùn sí ilé o bí wọ́n bá fẹ́ bímọ bó o bá bí bàgbé o tètè lóyún o dọ́dọ̀ sísí alágbo wà lóyún kíákíá ni. Àwọn olùlé lọ sí ṣe IVF, olùlé lọ ṣe adoption, kò sí wàṣà lọ́mọ. Èèyàn mélòó ló kọ́lé jájọ sọ́lá rẹ̀ mi àti. Mo rántí ayé ìgbà kan nìbàdàn tí bàbá Láàmú on blessed memory tó jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ló bá fún àwọn tíṣà lówó àwọn lọ́dún náà lọ. Ẹ bá rà àwọn teachers wọ́n bá lọ sọ́nà ológun ẹrú yẹn, àwọn kan lọ sọ́nà Èdó, lọ́nà Àpáta, Ọ̀mí, wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ́ra rẹ̀, wọ́n bá ń kọ́ ilé. Ṣé ilé tó ń kọ́ ká nínú ìsìn ni bóyá social media ìbá lana ilé onífìlà ni ẹ̀ tó bá ilé yẹn yàrá kan báyìí wọ́n ara ṣe wọ́n ara kọ́ ibi tí wọ́n ṣe páànù sí yàrá kan báyìí ni gbogbo ojú wíńdì ẹ̀ báyìí láìlọ́ọ̀nù ni àpò ṣàkàṣàkà láìlọ́ọ̀nù kankan ni wọ́n gbé dí gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń péjò ni wọ́n ń pa láǹgbà mọ́ra wọn nínú ilé. ìfàtẹ́ bá rí wọn ládùúgbò gbà náà. Mọ́mí kìíní kan ẹ pọ́jọ́ mi àti kókó ládùúgbò àti wà sáìtì wa àti lọlé wa. Tẹ́ bá wá dé ilé yẹn lẹ́ka lórí pé ṣé létí Mrs. kìíní kan sọ pariwo pé àwọn kọ́ lélẹ̀ inú àwọn teachers yẹn dẹ̀ dùn. Wọ́n fi hàn wọ́n ṣakọ pẹ̀lú ẹ̀ o. Nígbà yẹn àwọn kan ra mọ́tò. Ṣẹ́rí àwọn tó ra mọ́tò yẹn ti bá sọ fún yín ẹ ra mọ́tò. Ṣẹ́rí mọ́tò tó ń ra yẹn ẹ jẹ́ kí n sọ fún yín. Àwọn tíṣà yóò tó ń rẹ̀ wọn màmá yẹn wọ́n ṣe máa wá àyàmọ̀ sẹ́yìn lélẹ̀. Làwọn àwọn Ìbàdàn ó sì lẹ́nu. Làwọn àwọn dẹ́gbẹ́ ọmọ àwọn dẹ́gbẹ́ ọmọ pé ẹ yà fún o àwọn láàmù ní bọ̀ ń wo láàmù ní bọ̀ torí pé ṣàpè lẹ́nà ló máa gbé sọ máa gbé health wọ́n máa ń pè wọ́n ní láàmù ní bọ̀ o wọ́n máa ṣe gbá inú wọn dùn ní. Gbogbo orin téèyàn bá ṣe fún mi máa dúpẹ́ tó bá ṣe orin kékeré fún mi máa dúpẹ́ ẹ̀kọ́ tèmi rí bẹ́ẹ̀. Èmi mọ̀ pé Fọlá ó ti mú títì wà láìka láì ṣé wàá rí Fọlá mo wá fẹ́ sọ fún nítorí táìmù tá a wà yìí oríṣiríṣi létí ẹ máa gbọ́ o. Ṣòro àwọn kan wà wọn ò kì í ṣọ̀rẹ́ o, àwọn kan wà wọn ò kì í ṣọ̀rẹ́ o, oríṣiríṣi ọ̀rẹ́ ló wà o. Àwọn ọ̀rẹ́ kan wà wọ́n á bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ láti tiẹ́ sí ẹnu òkòkò ní o. Irọ́ ni o, ọ̀rẹ́ òde ní o, àwọn ọ̀rẹ́ kan ò kì í last o. Àwọn ọ̀rẹ́ kan fẹ́ gbóore dànù lọ́wọ́ ẹni ní o. Àwọn kan máa sáré girigiri wá ọjọ́ kìíní àná nígbà tí ọ̀rọ̀ Muyideen ìṣẹ̀lẹ̀. Ẹ má bínú pé fọ̀rọ̀ Muyideen ṣe sàǹpù mo jáde mo sọ wípé ẹ jẹ́ kí wọ́n parí ìjà fún Muyideen àtàgbàlá ni nítorí orí ẹ̀ wà nínú kọ́ńpáǹdì yẹn tó bá tiẹ̀ máa ta kó ní access sí tó bá tiẹ̀ máa fi rent kó ní access sí tó bá tiẹ̀ máa padà gbé bẹ́ẹ̀ kó ní access sí. Àwọn kan jáde lọ́jọ́ kìíní àná wọ́n láwọn fún Muyideen ní support àmì Muyideen má fojú olórí ẹgbùgbìn ẹ parí ẹ̀ fún wọn ni kò sí bọ́rọ̀ ṣe lè gbóná tó àní ẹ parí ẹ̀ ni ẹ má ṣe bí kótúká ní ìsìn láàrin èmi àti intalonus. Àwọn tó gbé gẹ̀gẹ̀gẹ̀ lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ ni pé wọ́n máa sọ igba
wọ́n máa sọ di 100 mọ́ lọ́wọ́ ó dà. Àwọn yẹn wá gbọ́ orin ìwọ̀nba orin tó ní wọ́n tó gbọ̀ dànù lọ́wọ́ ẹ̀. Àfìgbà tí wọ́n bá tó come together wípé ẹ jẹ́ ká lọ yanjú ọ̀rọ̀ yìí kẹ́ni lè ní access bẹ́ẹ̀ yẹn. Wọn ò lé bẹ́ẹ̀ o ṣùgbọ́n èrè ọkàn. Ìsẹ́ni tó lé o ilé ẹ̀ wà bẹ́ẹ̀ o ìjọ lè kù gìrì lọ́bẹ̀ ṣẹ́rí ọkàn ò ní máa tì í. Ṣọ́rẹ́ oore tó wà lọ́wọ́ ẹ̀ àwọn kan fẹ́ rú ẹ̀ tírú ẹ̀ ò sí ìdọ́dọ̀ wọn tírú ẹ̀ tí wọn ò lóore lára wọn ẹlòmíì jọ tó dídí ayé kò lóore rí ó ṣàǹgbàdúrà ní Olúwa lóore sí ni kò rí olóore rí irú wọn bó bá rí ẹni tọ́lọ́run ṣoore fún wọn ò máa jẹ́lọ́ọ̀sì rẹ̀ ni bí ìkórè náà kó gbọ̀n dànù lọ́wọ́ ẹ̀ káwọn wá padà di same ni ìwọ ni kó o ṣe kí ni kó wà diplomatic kan wà tí wọ́n ti ta bí gúgúrú ó ti ta pàó wọ́n wẹ́ni tí wọ́n bá yí ẹ̀jẹ̀ ni ìwọ ni kó o ṣe kí ni kó o mẹ́lò mọ nǹkan tó ń ṣe you have to learn how to keep a relationship ó good gan tó o bá lè máa keep relationship ní ayé yìí anybody tẹ́rí any relationship bá o ní láti know how to keep a relationship mo bẹ̀ nítorí tọ́lọ́ nílé ayé yìí it is very very good try to keep a relationship with people bí mi ṣe wà anybody tó bá la ipa ọ̀dọ̀ mi kọjá tó bá rí pé oore wà lára ẹ̀ pálálùbárí kéèyàn ni mo máa ń òjẹ̀ táìtì mi tó bá tójọ́ méjì máa pẹ́ pé ọjọ́ méjì o bí mo bá rí ibi tí ó ti rí mi màá jẹ́ kó yọjú síbẹ̀ kó mọ̀ pé mo wà pẹ̀lú òun o nítorí ní ilé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wá opportunity tí ìwọ ní tí èmi ní tọ́lọ́wọ́ kọ́ mọ́ wọn tí wọn ò dé lé ní nítorí iṣẹ́ owó wọn ẹlòmíì ti nírí tó jẹ́ pé fúnra rẹ̀ ló ti gbọ́n orí ẹ̀ dànù kò ní kan náà wò fún kò ní opportunity second chance keep your relationship tight ẹ̀kọ́ tèmi rí bẹ̀ fún ẹ lọ́wọ́ ṣé wàá rí mo gbọ́ show kan tí mo gbọ́ bì kan tí Dorcas tó play lónìí I was like what wọ́n ní cousin àbí kìíní kan nìkan kó jọjú cousin yẹn kó jáde síta kó tẹ̀sí nìkan lójú ṣé ẹni tó bá fẹ́ràn ẹ̀ ṣó máa ní káàárín ìwọ àti cousin ẹ̀ àbọ̀mọ̀ ìyá ẹ̀ àbí family ẹ̀ ṣó máa ní kó túká ṣó máa ní kó túká wò ó dáadáa tó máa ní kó jáde kó tẹ̀sí nìkan lójú kó jáde olóore ló máa jẹ́ olóore a máa jẹ́ lọ́jọ́ kìíní àná tí Funny Thinker ẹ má ní mò ń ṣàpèjúwe o tí Funny Thinker tó jáde tó tẹ̀ sí orí Ọmí Azat ní ojú èyí ò kọ́lé kò tí ì kọ́lé fún o ilẹ̀ nìkan ló sì fún o ó ṣe invite ẹni pé màá kó wọn máa ṣètò lórí rédíò station mi ni kò tí ì bẹ̀rẹ̀ o tó jáde tó tẹ̀ sí lójú ó lọ gbogbo owó tó rí nígbà tó ń tẹ̀ sí lójú tó ṣe yàyàyà táwọn èèyàn kó fún tọ́ra fóònù fún iPhone 16 Pro Max gbogbo mílíọ̀n tó fún ẹjọ́ kí ló padà ṣẹlẹ̀ sí Funny Thinker ọpẹ́lọpẹ́ bàbá aládùn wọ́n ní kó mọ̀ bọ̀ láti Ghana nígbà tí ò sí kankan mọ́ slippers lójú slippers ló padà wọ̀ nígbà tó ti jáde fún òun báyìí wọ́n padà lọ mú lọ ṣe kí ni wọ́n padà lọ bẹ orí Ọmí Azat òun gbọ́ kàn fún ìpè olóore òun fojú ẹ̀rọ ló lọ padà lọ bẹ̀ ẹnu kò sẹ́ni tí ń ṣe tí ń mú oúnjẹ bẹ́ẹ̀ ni bá ṣoore fún òun gbọ́dọ̀ ẹni tí ò ṣoore fún ẹgbẹ́ kó fẹ́ràn ẹ lásán kó àwọn jáde wọn ló tẹ̀síwájú odidi ilé ẹja béèrè èèyàn mélòó ló wálé ayé ló kọ́lé kó tó lọ lánàá àwọn tó ti kọjá lọ àwọn ìyá wa àwọn bàbá wa àwọn àǹtí wa àwọn ẹ̀gbọ́n wa tó ń bẹ lẹ́nu iṣẹ́ ìjọba ẹlòmíì tó lọ 30 years lẹ́nu iṣẹ́ ìjọba kò tí ì nílẹ̀ níbi pé yóò kọ́lé ẹlòmíì gan kọ́lé ó ra ilẹ̀ tó rà ó ti wà bẹ́ẹ̀ báyìí ó ti ra ilẹ̀ more than 15 years tí ò tí ì rí kankan gbé sí ẹlòmíì tó tiẹ̀ lóun padà kọ́lé gan ó kọ́lé ojúlé 4 ojúlé 6 béèrè pọ̀dún mélòó ló fi kọ́ ṣé mọ̀ pé èèyàn máa àwọn míì máa ń fi ọdún 10 wọ́n fi ń kọ́ ilé tí wọ́n tẹ́ ẹ ti rí pé àwọn àti kó lọ ilé wa wá lọ sáìtì wa ẹ mọ̀ pé jọ̀wọ́ ti ń ṣe sáìtì wọn ṣé wọn ò tí ì tó parí ẹ̀ ni wọ́n ń kọ́ wọn èè parí ẹ̀ náà ni ẹlòmíì máa fi odidi 10 years máa fi kọ́
kọ́lé nínú oríire tẹ̀dá ń ṣe nílé ayé kó wálé ayé kó bímọ kó ṣe gbogbo kó kọ́lé kó nílé títí wọn láàjì méjì ni tó ṣe é mú yan gan ní títí ayérayé ẹ̀ ní pẹ̀kún ilé amọ́nà more than 100 years o tí rẹ̀ lómi tó bá dé village tó bá náwó sílẹ̀ bá ní ilé bàbá mi nìyẹn ẹ̀ wá pé ìran kẹlẹ̀ tiẹ̀ ìran kẹrin bàbá rẹ̀ péré ọdún mélòó ló ti kú ló mọ̀ pìtàn fún yín ni mílíọ̀nù gbòógiri ẹ̀ bá tó fẹ́ lẹ́nu pé wọ́n á tó mú kíni wọ́n á tó ẹ̀rí alámọ̀ mi ẹ̀ bá rí i pé wọ́n ti sọ́ di sìmẹ́ǹtì wọ́n mọ̀ ṣọ́ọ̀kì ẹ̀ lọ ní more than 150 years achievement nílé ayé oríire ńlá ni kéèyàn nílé ẹ jẹ́ ká fi yan gan wàhálà fish pepper mi ò máa pepper mi náà pepper ṣakọ sí mi inú mi dùn bá a bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé wọn náà gbọ́ wọn ní ìṣe tó dùn láti tún jáde láti wá sọ pé yes ṣé wọ́n ní gbogbo ẹni ló ń bí lórí ọ̀rọ̀ yìí àtọkùnrin àtobìnrin ẹjọ́ ẹ bá mi dáríjì ẹ bá mi dìbò ẹ mo bẹ̀ yín ẹ bá mi fa Fọlá mọ́ra gbogbo ẹni màmá alálùbáríkà bẹ́ẹ̀ contribute mo gbọ́ pé nìkan dàbí more than 10 million naira lamẹ́ríkà táwọn ẹ̀ tá a ti ṣiṣẹ́ kò sí ibi mo sọ pé ara ń ronú pé mi lọ ṣiṣẹ́ lóru ká tó rówó kò yìí sí ká tó ṣiṣẹ́ ká tó rí owó kò yìí sí ìlú àrùn lè ẹlòmíà dìbò ọtún àti rẹni tó wá sámẹ́ta tó máa já padà ni àti ṣé ìkan tẹ̀ ń ṣe lélẹ̀ àwọn ò lè dúró mo dúpẹ́ náà mo appreciate gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀yin àǹtí ẹ̀yin uncles wa tẹ̀ contribute ní success ìfọ̀lá ìdáwó mi dá ní lápapọ̀ náà agbára ò ní dá yín tó yá agbára òkè dáwọ̀ wọn bá ìṣe wa dúpẹ́ àmọ́ lóore o wàhálà ọ̀bí àwọn ọ̀fọ̀ láti mú ojú mi sọ pé thank you daddies and mummies aunties and uncles brothers sisters ẹ ṣé gan ni àmọ́ lóore gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náwó ìfẹ́ sínú Dorcas Adéyínká Empowerment Foundation dúpẹ́ lóore torí àìmọye àwọn èèyàn lẹ́tí ràn lọ́wọ́ nínú donation ìyálájẹ́ kọ́ọ̀tù náà jẹ́ àǹfààní lọ́jọ́ tá a gbé kéèsì Dúpẹ́ Ìṣọ̀lá wá àmì ti gbogbo gbòsgbòsgbà sí Dorcas Adéyínká ó sì sẹ́ni 350,000 sí Dúpẹ́ Ìṣọ̀lá látọ̀dọ̀ foundation ẹgbọ́n láti fi ran Dúpẹ́ lọ́wọ́ nínú àwọn ọmọ tá a dá fún àìmọye tó ti jẹ àǹfààní tó dẹ̀ ṣe máa jẹ àǹfààní ìdí nìyí tí tó sì jẹ́ wípé a gbọ́dọ̀ encourage Dorcas Adéyínká láti dúró ṣe bó ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ràn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí òtí kan tá a sì gbọ́dọ̀ balẹ̀ jẹ́ anybody ò gbọ́dọ̀ balẹ̀ jẹ́ fún ẹni tí ò tí ìróore ti ẹ̀gbà tó ṣe ń ro ọkàn oore pé lọ́jọ́ kan yóò kàn òun. a sì gbọ́dọ̀ dá ìrẹ̀wẹ̀sì ọkàn fún àwọn tí Ọlọ́run lò láti gbé foundation yẹn láti gbé dìde láti gbé dúró láti gbé kó máa tẹ̀síwájú. bàbá tí ń dúpẹ́ tá ń yìn wọ́n àwọn náà lè máa ṣe jù bẹ́ẹ̀ lọ. ìyẹn kan náà púpọ̀ lẹ́yìn tí mo ti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tán tí mo dẹ̀ ti bẹ gbogbo ẹ̀yin bàbá màmá ẹ jọ̀ọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní one thing or the other please if you get body for one. then lórí ọ̀rọ̀ àwọn kan tó ń sọ wípé lórí ọ̀rọ̀ aṣọ wípé nìkan ló gbáṣọ ránṣẹ́ ẹ jọ̀ọ́ nítorí tọ́nà ọ̀rọ̀ àárín ìlú yẹ kó ti clear. mo rí i pé ìyá àbàdàn ṣe ṣòwò lánàá ṣé àná mi jẹta mo ṣáà rí ṣòwò àná lọ tó ti sọ nípa aṣọ yẹn pé kì í ṣe nípasẹ̀ Fọlá Tinubu òun ṣe gbaṣọ mo lè ti rí ọ́pdẹ̀tì fún lánàá ẹjọ́ nítorí tọ́nà ẹ jẹ́ ká máa wà very careful ẹ jẹ́ ká máa ṣèwádìí dáadáa àwọn nǹkan tí a ò bá ní ẹ̀rí ẹ má jẹ́ ká máa gbé jáde síta torí ọ̀pọ̀ ọgbà ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀rí ọ̀rọ̀ dáadáa tí kò lè fọwọ́sọ̀yà pé lóòótọ́ báyìí lọ̀rọ̀ ṣe rí tó bá lọ pé síta á máa dàbí ẹni pé èèyàn kan tó ń dá petrol sínú mọ́tò ń jò ní. ẹni tẹ́ bá sọ pé tẹ́ tó lọ mẹ́nu kàn òun náà fẹ́ jáde á fẹ́ sọ títì
nígbà tẹ́ ẹ̀ kì í ṣe àtinúmọ̀ tó lẹ́nìkan ṣe máa jókòó sí kọ̀rọ̀ yàrá ẹ̀ kákan dédé rò wípé ádẹ́rù 1+1 lágbájá ló gbé aṣọ ọ̀rọ̀ kíní kan not even now. Ẹjọ́ nítorí tó lọ ohun tá a bá ti rí ẹ̀rí ẹ̀ tá a lè fi díẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ wọn ní wọ́n pé wọ́n káwá máa ronú ká máa mú ọ̀kan ká máa fi mú ẹ̀ta ká máa sọ di ẹ̀jọ ẹ jẹ́ ká yọ kúrò ẹjọ́ nítorí tó lọ. So ní aspect yẹn ẹ má jẹ́ ká kàǹtì sí Fọlá lọ́rùn. Ṣé ní táìmù tí Fọlá wà yìí lóòótọ́ òun fúnra rẹ̀ ló gbé ara ẹ̀ débí ṣùgbọ́n àwa ní èrò bẹ́ẹ̀ ibi tá a dé lónìí bóyá sọ pé àìka nǹkan sí ni ká ní kò mọ̀ pé bí ó ṣe rí rèé ni but òun ló jẹ́ ká débi tá a wà òun náà ti wá kẹ́kọ̀ọ́ níbi tá a dé ibi tá a wá dé yìí náà ẹ jẹ́ ká ti padà nítorí ọ̀tá òníyàn wa nǹkan náà ẹlẹ́kẹ̀ẹ́ nítorí health ṣé ẹ mọ̀ Fọlá ò kì í ṣe lọ́rọ̀ púpọ̀ kò mọ̀ ọ̀rọ̀ sọ èmi dẹ̀ fẹ́ fi àsìkò mi rẹ́bi sọ fún Fọlá wọ́n ṣé ò gbọ́kọ mi ni ọkọ ẹjọ́ torí tọ́lọ́ fọ̀rọ̀ ọkọ lẹ̀ move on kò sí nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́kọ ẹ̀ mọ́ ṣé wọ́n ṣì ní interest ni tọ́lọ́ ń bá sọ wípé lọ́jọ́ iwájú wípé nǹkan ṣì máa dà yín pọ̀ ó ṣì máa padà wá pé ẹ ṣì máa fẹ́ra yín nobody ló lè stop ẹ̀ àmọ́ tọ́lọ́ ní sílẹ̀ but for now please I don't want to hear ọkọ forget about it stop talking about ọkọ. Torí o ní láti tó bá dẹ̀ ti wá sórí show o ní láti ṣépè or láti búra or láti bú ẹnikẹ́ni you don't need it please yọ kúrò and don't mention names yọ kúrò. Wá sórí social media ta bra ẹ ta àwọn fìlà oríṣiríṣi tó ń ta fún wa then showcase inú ilé ẹ bóyá o dẹ̀ tí furnish to your taste or to people's taste kò sẹ́ni wo ilé yẹn gan ti tó ṣàkókò nídìí taste kankan bó ṣàga oníke ló bá kó bẹ̀ wò ẹni tó bá sọ pé kí ni kò ní kó fi sí ẹ hàn wá Ọlọ́run kò tiẹ̀ lé Ọlọ́run àmọ́ lílé orí òkè ni kò tiẹ̀ lé bó ṣe kó irọ́ọ̀gì ni mo jókòó sílẹ̀ lẹ́wà láì máa ṣe kọ́ńtẹ́ǹtì rẹ̀ tí ò ṣe bó ṣe lásìkò mo bá rí àti ẹja ṣùkúṣùkú yìí ṣe kọ́ńtẹ́ǹtì nu kí tí ni wọ́n ṣe fún yín dẹ́rìí pé èmi lọ́lọ́run ṣe léyìí fún whatever you want to do please do it be free just free your mind the house belong to you the house belong to you please be happy free your mind má búyàn má ta síyàn má mention names there are so many contents ló lè ṣe tó jẹ́ pé ẹni tó bá ṣe content yẹn lọ ẹlòmíì gan adé máa pé agbóúnjẹ sẹ́nu báyìí ó máa ha lọ́nà fún kò ní lè gbé mi please free your mind and move on with your life jọ nítorí tọ́lọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yẹn mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín gbogbo ẹnikẹ́ni tí mo bá ń bí sí Fọlá èmi ni mo ṣe ẹ̀jẹ̀ mi dáríjì ẹ jẹ́ ká fàmọ́ rẹ̀ Fọlá ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ Fọlá I know you must have learned your lesson a very hard way this time but kì í ṣe pé wọ́n bá Fọlá jà because àwọn kan tó ń ṣàn sọ pé wọ́n jà Dọ́kàsì ò bá Fọlá jà ilé tí Dọ́kàsì fi ọwọ́ rẹ̀ kọ́ ni Fọlá tí ò lè ní fọwọ́ rẹ̀ wọ̀ wà láìtàlá ẹ gbàgbé nípa ọjọ́ orí ìyá ni Dọ́kàsì jẹ́ nígbà gbogbo sí Fọlá ìyá ní ìyàwó ẹ̀jẹ̀ so kò ní téèyàn àwọn àtẹnu a máa sọ̀rọ̀ náà a máa gẹ́ra wa jẹ náà a máa yanjú àní onípápá ká má fẹnu jẹun mọ́ tábà ó ní ṣọ̀rẹ́ kí ṣẹ̀mí kí n bí ẹ́ olùgùn ọ̀rẹ́ bó yẹ kó ṣe rí nìyẹn kò sí big deal bẹ́ẹ̀.